láláì ní dára wa lásìkò gbogbo àti ọlọ́ọ̀bàlá tí ó bá kádàrá tí a bá bá fídíò ìpàdé a wù mí láti bá wa táàgì Mr. Àròjinlẹ̀ síbi fídíò yìí kí a lè bá fọ́ntà kí ọ̀rọ̀ yìí kó lè bá dé ibi tí agbàlérò pé kí ó dé. So òun náà ni pé àwọn tá a jẹ́ Mr. Àròjinlẹ̀ so kò bá dá púpọ̀ kí agbájúmọ̀ṣẹ́ wa tí àyànláyò ní tá a mọ̀ ń pa ẹ̀ tí gbogbo ayé náà sì rí pé ọlọ́bàlá ò fún aláṣeyọrí lórí ẹ̀ so ìbádá kí agbájúmọ̀ òun náà ni ọ̀rọ̀ àwọn ẹranko eléyìí tí ẹ̀mọ́ mú wá sí ojú àwòmọ́wòrán. So nínú àwọn tó jẹ́ àwọn followers nílé mi náà wà torí àwọn ẹ̀kọ́ tá a máa ń rí kọ́ níbi àwọn ọ̀rọ̀ tí ẹ̀mọ́ sọ nípa àwọn ẹranko bákan náà àtàwọn àǹfààní tí ẹ̀ tún máa ń mú wá. In fact nínú fídíò ní eléyìí tẹ́ ṣe láti fi tú àṣírí àwọn àfà àtàwọn wòlíì èké àfà oníjàlábí nínú fídíò tí mo fẹ́ràn púpọ̀ nínú àwọn fídíò sí òun yẹn because ẹgbẹ̀rún láti sọ òdodo ọ̀rọ̀ ń bẹ. Àwọn ọ̀rọ̀ àwọn ẹranko tẹ̀lé mọ́ sọ náà a máa ń rí ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n àti òye kọ́ ń bẹ. Bákan náà a sì tún lékún ní mímọ̀ nípa ìṣesí àwọn ẹranko àti ìṣẹ̀dá wọn bí Allah subhanahu wa ta'ala bó ṣe ṣẹ̀dá wọn. Ìbádá kó já sí pé lè ní ẹ̀yin jáde tí ẹ̀wọ̀n aran lóòótọ́ ẹ̀yin náà máa ń kílèmù pé ẹ kéwú ta sì máa ń gbóhùn pé lóòótọ́ ẹ̀yin ṣaláìmọ̀ kan nípa tòní kéwú dé ṣùgbọ́n kéwú tẹ̀ ń wò yẹn ojú kéwú lọ ìmọ̀júmọ̀ lọ bákan náà àgbọ́yé ẹ̀sìn ojúra wọn lọ ju kọ́mọ́dá arúmọ yín lọ́wọ́ òun lẹ kéwú kíkéwú di àfẹ́sìn o dípò tí ẹlẹ́fẹ́ máa dá sí ọ̀rọ̀ ẹ̀sìn. So kílípù kan mo bá pàdé níbi tí ẹ ti ń fọ́ta àwọn àfà ẹ ti ń fọ́ta àwọn mùsùlùmí níbi tí ẹ ti sọ pé àwọn mùsùlùmí àwọn ni wọ́n kọ́kọ́ sọ kò bá kù bí ọ̀rọ̀ sáwọn ẹlẹ́bọ àwọn olóòṣà pé àwọn mùsùlùmí náà bẹ̀rẹ̀ wàhálà tó ń lọ lórí mídíà yìí eléyìí táwọn ẹlẹ́bọ tí wọ́n fi ń jáde àwọn oníṣẹ̀ṣe tó fi ń bú Allah tó fi ń ya Qur'an tó ń bú ànábì Muhammad sọ. Bákan náà tí wọ́n dẹ̀ ń sọ àwọn ọ̀rọ̀ tí ò gbára wọn tí ò gbọ́ra wọn tí wọ́n sọ bá Islam àtàwọn mùsùlùmí. So ẹni àwọn mùsùlùmí ọkọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ya subhanallah kí wọ́n ní evidence ẹni lọ́wọ́ láti fi sọ pé àwọn mùsùlùmí káwọn bínú kí ni sáfìsì ẹ̀nà ṣégeṣége. So fídíò yẹn ò ní pẹ́ so mo kàn fẹ́ bí question lu Mr. Àròjinlẹ̀ ni lẹ́yìn ìkìlọ̀ tá a ti ṣe fún wọn pé ìbádá kan mójútó ọ̀rẹ́ ẹranko tó máa jáde wá sọ wọn yìí ṣàfà wọn yìí ṣe scholar láti máa wá dá sí àlámọ̀rí ẹ̀sìn. Náà wọn náà ní pé kí ni àwíjàre tí àwọn ata jẹ́ Mr. Àròjinlẹ̀ ní lọ́wọ́ láti sọ pé àwọn mùsùlùmí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo jákujàku tí àwọn ẹlẹ́bọn ṣe lé ní. So kí evidence wa ìjọ ọ̀la àwọn mùsùlùmí tí wọ́n ti gbé ìgbésẹ̀ irú àwọn ìgbésẹ̀ burúkú ìgbésẹ̀ kí ló dàrú kí wá láwo ṣẹlẹ̀ ogun bẹ́lẹ̀ táwọn ẹlẹ́bọn ń gbé yìí ìjọ ọ̀la mùsùlùmí gbérú ẹ̀. So ìyẹn tá a bá lẹ́nu àwọn bàbá wa òun ni pé kọ́nà ọba alábà padà ẹbọrẹ́ kó bá gbé súnà níbi ìjà. So ilé àdúrà ni ó ti yé so kò ṣe pé nígbà pé wọ́n fìgbà kan bú ọlọ́run àwọn ẹlẹ́bọ àbí wọ́n jáde sáwọn ọjà láti mọ̀ sọ pé káwọn yòókù mẹ́sẹ̀ ẹbọ wọ́n bá dẹ̀ bá wà sí bíbẹ̀ náà wọ́n ṣe wà sí yẹn ní wà sí bí já sí pé ẹnìkan sọ pé ẹnìkan bú òun ni but àìbámọ̀ ẹni wá ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́ o eléyìí tí ó lè padà ká wa lágara o pé àwọn mùsùlùmí náà kọ́kọ́ bẹ̀rẹ̀ gbogbo jákujàku táwọn ẹlẹ́bọ ṣe yìí bóyá kẹ́ ẹ provide ẹ̀rí yẹn. So àti pé yìí táwọn ẹlẹ́bọ ṣe lénìí ǹjẹ́ tẹ́yìn náà faramọ́ ni gẹ́gẹ́ bí mùsùlùmí tí tẹ́yìn náà faramọ́ ni tí nǹkan rí làwọn ẹlẹ́bọ ń ṣe yẹn ẹ̀wùwù tí ó bá pé Allah subhanahu wa ta'ala ó fún àwọn mùsùlùmí ní ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n àtòyé àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ̀ pé ogun ti ṣẹlẹ̀ ogun tó ní agbára yóò ti ṣẹlẹ̀ láàrin wa àwọn oníṣẹ̀ṣe pẹ̀lú àwọn oríṣiríṣi àràkárà tí wọ́n ń dá àwọn oríṣiríṣi ìbẹ̀sìnjẹ́ eléyìí tí wọ́n ń ṣe pẹ̀lú àwọn mùsùlùmí ẹ̀wù iye ìgbà tí wọ́n ti bọ́ sáà ní ọjà láì sí pẹ́ni tó sí ẹni káwọn ọmọ kọ́ àwọn ọmọkùnrin lè kéwú kọ́kọ́ àwọn ọkùnrin ní Ìsìláàmù ẹ̀sìn apànìyàn ní nǹkan tí wọ́n ń ṣe yẹn ní tó lágbára ni ẹ bá láwọn mùsùlùmí náà kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀
ṣe táwọn mùsùlùmí tàbá tiẹ̀ gbà pé bí wá pé ẹ tiẹ̀ lẹ́rìí tí àwọn mùsùlùmí ṣe kí tí wọ́n ṣe yìí tí àwọn mùsùlùmí ṣe nǹkan tí wọ́n ṣe yìí tí àwọn mùsùlùmí fẹ́ràn tí wọ́n ń wá wàhálà sí wọ́n ń bàjá wọn ẹ̀rí ẹ̀jẹ̀ mú wa kò síbi tẹ́ ti fẹ́ rí láàrin ọjà tí wọ́n ń wọ̀ àwọn mùsùlùmí wà méjì àti rẹ́rẹ́ ìwúlẹ̀ rí nu wọn kó lọ àtáàkì wọn bẹ̀ so náà ni pé ta bá fẹ́ dájọ́ ta fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa dájọ́ pẹ̀lú òdodo ká dẹ̀ máa ṣe research lórí nǹkan ta bá fẹ́ sọ ká tó sọ kó mọ̀ di pé látara ọ̀rọ̀ tá a bá sọ láti kò bínú ọlọ́run ká mọ́ sọ̀rọ̀ kò bínú ọlọ́run tó ti yé torí ilé ìtẹ́ tó sọ yìí ìsìláìbí ẹ tún fún àwọn oníṣẹ̀ṣe yẹn ẹ tún fún wọn ní kí ni o ní evidence ni tí ó dẹ̀ sẹ́rìí mẹ́ ẹ tún fún wọn ní okun àtagbára ní so ilé ìtẹ́ náà bá dẹ̀ ṣe ń bẹ̀ ẹ jẹ́ ká yóò mọ̀ ṣé mùsùlùmí ni àbí oníṣẹ̀ṣe lẹ́yìn náà ló ti yé lóòótọ́ Islam ò fẹ́ ká sọ́pọ́tì aburú kò fẹ́ ká sọ́pọ́tì ìbàjẹ́ kò fẹ́ ká sọ́pọ́tì àbòsí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kílẹ̀ gba mùsùlùmí lẹ̀ nígbà tí Ọlọ́run fi ya Kùránì tí súnà ìgbòlẹ̀ wà ń gbà náà ìjẹ́ sọ ara fi kan tẹ bá jẹ́ mùsùlùmí títà rẹ̀ sí wà lára rẹ̀ ìjọ ẹ̀kẹ́ dákẹ́ gbogbo táwọn oníṣẹ̀ṣe ń ṣe káàkiri wọn wọ̀nyí ìjọ ẹ̀kẹ́ dákẹ́ gẹ́gẹ́ bí mùsùlùmí tó títà rẹ̀ sìn lálàmọ́ ìyẹn sì mú láàyè tó sì gbọ́yé so gbàtẹ́wàá jáde àwọn mùsùlùmí ẹ̀ tó wá ń takò eléyìí ó jẹ́ nǹkan tí in fact ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ followers yìí wọ́n wá disappointed gan ìbá dá kẹ́kàn níta ìṣe yẹn mọ́ ṣe lọ fíìdì yìí nìyẹn tẹ́ kọ́ nìyẹn ẹ lọ lè kọ́ kéwù ni pé nígbà pé ẹ kọ́ àgbọ́yé ẹ̀sìn ló ti yé so kíkẹ́dẹ̀ kọ́ náà ó níbi tó mọ nípa àwọn ìpè mọ́ jáde nígbà mi ọmọ sọ àwọn lábáwá pẹ̀pẹ̀ kan báyìí ló ti yé but ẹ jọ ẹ fi mọ níbi tí ẹ mọ̀ mọ́ ní tẹ́ẹ̀dẹ̀ ń jáde tẹ́ ẹ ṣe tẹ́ ẹ mọ̀ pa ẹ dákun ẹ mọ̀ ìdójú bẹ́ẹ̀ lọ kó má já sí pé àwọn èèyàn wá sí kí ni o wọ́n wá ṣíjú lẹ́yìn abẹ́lọ́bà Allah subhanahu wa ta'ala kójọ kí ó ṣe dára fún wa gbogbo àti yaba ṣe lábàá pàdé fídíò ẹ dákun àtàbà mọ àròjinlẹ̀ ìjábá táàgì wọn sí orí fídíò yìí àbí mọ kí adẹ̀fọ́n tá kájí kí ó kó lọ káàkiri tí ó fi kan ọlọ́rọ̀ tí ó fi kan lára sórí àkànfi ṣe kìlọ̀ ní o torí pé à ń jẹ̀rán àbá ní tàmọ́ pé ọmọ ìyá wa náà lè jẹ́ tó ti yé so ọlọ́run sì jẹ́ kí ìjọmọ ìyá wa kí ó bàjẹ́ ó sì mọ́ bà bàjẹ́ wọn náà la fi mú ìkìlọ̀ yìí wa hadha wa sallallahu wa sallam ala rasulil karim wa alihi wa sahbihi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.